pásítọ̀ létí ó gbá pásítọ̀ létí ó gbá pásítọ̀ létí tó bá di ìdá yìí next year look at what is going on. wọn igbó tó mú yẹn ṣèbí tájà bá ń sinwín wọn ló máa ń mojú olówó ẹ̀. àfa àwọn. ọ̀rọ̀ àgbà tí ò ṣẹ lówùúrọ̀ ni tó bá dalẹ̀ ńkọ́ ó máa ṣẹ ni. ṣe rántí ìgbà tí Portable na pásítọ̀ ṣe rántí pé wòlíì kan. ẹni bá sì lọ lóhun lélẹ́kẹ̀ẹ́ fa wàhálà Portable ti pọ̀ jù. ẹ̀yẹ́ dá Portable lẹ́bi ẹ̀yẹ́ dá Portable ní kinní kan tí Portable ní kọ̀ọ̀kan ṣe gbá. nígbà tí Portable ni wọ́n fẹ́ wọlé òun ẹbí Portable léèrè pé àwọn tó wá dàdé ni o níbi tí wàhálà dá lójú dé inú wàhálà lòun ti ń jẹun inú wàhálà lòun ti ń rówó ṣé wọ́n nìkan ló ọkọ̀ fa wàhálà lówó ni. ó mọ̀ wípé àwọn Yorùbá ní mọ̀jàmọ̀ owó mélòó ló ti ní ipò mélòó ló ti dé tó wàá fi làákàyè kankan sí ẹ̀yẹ́ dá Portable lẹ́bi ẹ̀yẹ́ ṣe gbá ṣé wà Portable gan ó lè jẹ́ kán da láre ẹgbọ́n Portable ní tó ṣẹlẹ̀ sí ọ yìí lọ fi kọ́gbọ́n èmi mọ̀ pé ó bọ̀